gbogbo tí ń jẹ́ ìmáàmù àgbà ní Kwara State yìí lálága gbogbo ẹ̀yẹ́ yìí lọ́dọ̀ ẹrù náà pọ̀ afọwọ́ alága kan kí ẹrù náà pọ̀ àmọ́ alábìkún sọ́dọ̀lẹ̀ fata lèmi ló tó ké bí àbá dákọ̀ tó àwọn àkáfọ́ méje joyè àwọn àyè náà a lè sọ mbẹ́ ẹ dákun tó lọ lọ́hùn a lè sọ mbẹ́ àwọn bá tí máa kún yàn lọ́lọ́hùn bàbá wa ọlọ́láwọ̀ bàálù orin àtàgbègbè odi méjì odi méjì لا تخاف ولا تهزن ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. Ọlọ́run bẹ lára púpọ̀. Ọlọ́run bẹ lára bàbá náà. Nígbà wáyé náà dínkù tá a wà fẹ́rẹ́ báyìí náà. Bí àná. Ẹ̀kọ́ ọdún mẹ́tàdínlógún lọ́dún yìí ní 17 years. Ọmọdé gbà bá tẹ̀sí rè. Wọ́n ní ọmọ àdá yín sì dá. Nínú ọmọ àdá ọ̀la ilẹ̀ yìí. Àti lẹ́nu àti lẹ́nu àti sọ̀kún lára yín. Àmín ya Allah. Ẹja sáré torí ọlọ́run. Àmín. Èmi ò Osmanu Ọládìméjì yàtá nẹ́bí Sàmúsẹ́wù ọmọ àlùbáríkà tó ń fẹ́ ló jẹ. Ilé bàbá wa ọkùnrin ní Jẹ́mágàjì. Fásirú àgbà fún gbogbo lórí àtàgbè gbé. Ṣé ká mo fásirú àgbà? Èmi gbà yí pé ọ̀gá mi ní ẹsẹ̀ sí. Màkàdí ó pa ìmọ̀ àmọ̀ ara ẹbí ọlọ́wọ́. Àmín. Ìmáàmù àgbà fún lọ́rí Àjìbáṣírù. Àjìbáṣírù Fúlàní ọmọdásókí. Orin lọ́mọ kékeré nítorí tànàbí. Màkàdí ó pa ìmáàmù wa. Màkàdí ó pa ìmáàmù wa. Ìmáàmù àgbà fún lọ́rí Àjìbáṣírù. Àjìbáṣírù Fúlàní ọmọdásókí. Orin lọ́mọ kékeré nítorí tànàbí. Màkàdí ó Màkàdí ó pa ìmáàmù wa láti ọlọ́run. Màkàdí ó pa ìmáàmù wa láti ọlọ́run. Ìmáàmù àgbà fún lọ́rí Àjìbáṣírù. Àjìbáṣírù Fúlàní ọmọdásókí. Orí ẹ lọ́mọ kékeré nítorí Ànábì. Màkàdí ó pa ìmáàmù wa. Subhana rabbika. Májò sì jẹ́ májò ìmọ̀lúwa, májò sì wí májò ìmọ̀lúwa, májò sì rìn májò ìjọlúwa, níjẹ́ bí má kọ̀nà kọ́mọ ìlọ́nà, aláwùjọ ti sọ rẹ̀ ní sọ. Lọ́dún dé mọ́. Wọ́n táwọn ti sọ́nù báwọn ti sẹ́nu jọ́nà. Ilé àwọn tuntun wí yìí. Òdìkú ò lọ́ mà. Ẹ ti kú ò lọ́mọ. Ó ti di bàbá fún gbogbo wa. Wọ́n lẹ́ ti di bàbá fún gbogbo wa ní Kwara State. Ẹni tí ó bá gbà. Wọ́n lẹ́ni tí ó bá gbà. Yóò kàn bínú kú ni. Yóò kàn bínú kú ni. Bínú kú ni. Ẹni tí ó bá gbọ́ bínú kú ni. Àwa tẹríba fún ọ. Wọ́n láwọn tẹríba fún yóò bàbá wa àgbà níbi àpẹ́. Wọ́n láwọn tẹríba fún yóò. Gbogbo bí wọ́n gbé ní bí ṣe. Wọ́n ní báwọn ti ṣe. Orí mi náà ni àkóso gbogbo yìí. Wọ́n ní torí pé àwọn náà làkóso gbogbo yìí. Ni wọ́n bá délé ọba. Táwọn bá délé ọba. Àkóso gbogbo yìí lè ní. Wọ́n lákóso gbogbo yìí làwọn. Ọlọ́run ọwọ́ dáadé ànábì Wọ́n lọ́dọ̀ lọ́wọ́ kó wọn láàyè ànábì lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n ní ìdí wọn fi mú yàn. Wọ́n ní tí wọ́n fi mú yàn. Nǹkan méjì náà ni. Wọ́n ní nǹkan méjì náà ni àbí mẹ́ta. Àkọ́kọ́. Kéèyàn lójú kòkòrò. Kéèyàn lójú kòkòrò. Ọmọ ní ayọ̀ ọkàn. Ọmọ ní ayọ̀ ọkàn. Ọmọ aráyé ọmọ dẹ̀yàn sílẹ̀. Ọmọ aráyé ọmọ dẹ̀yàn sí. Kò ní rẹ ọmú. Ọlọ́run ní tí wọ́n rí yín mọ́. Ẹ̀kejì. Níbi jíjẹ. Wọ̀bìà.
kásájẹ yìí ò ní mọ̀ yìí tó jẹ èyí tí wọ́n gbé fún ọ wá tó jẹ tọ́nà rẹ̀ fi yíwọ́ ọlọ́run ní jẹ́ wọ́n wá jẹ. ẹlẹ́ẹ̀kẹta iná lóbìnrin ẹlẹ́ẹ̀kẹta lóbìnrin. wọ́n máa dẹ́ sí ọ. wọ́n máa dẹ obìnrin sí yín o. ọlọ́run ń jẹ́ wọn tó. ọlọ́run ní jẹ́ orí yín mú o. ọlá nẹ́bí sọ́dọ̀ ọlá nẹ́bí sallallahu alaihi wasallam. ọlá ṣé wà nílì. ọlá ṣé wà nílì. ọlá bàbá yín. ọlá bàbá yín. Ibrahim Dasuki. bàbá wa àgbà Ibrahim Dasuki. bàbá níbi àpẹ ní ha. ọdún kan náà ló lò. wọ́n lọ́dún kan náà ni wọ́n lò. ọdún kan òun tó ti lò. wọ́n lọ́dún kan tí wọ́n lò. tòjò la dé láti yídì. wọ́n ní tòjò làwọn dé láti yídì. Ládé láti yídì. òjò ọ̀rọ̀ tẹ́lẹ̀. tòjò la wá dé. tòjò ní kálukú dé láti yídì. ọdún náà. ọwọ́ ni ọlọ́run. wọ́n á ní ọlọ́run o. ọfẹ́ fi ní hàn. ọlọ́run ọfẹ́ fi mí hàn nù. níhàn tó bá fi ní hàn. níhàn tó bá fi àwọn hàn. yóò dérí àwọn ọmọ. yóò dérí àwọn ọmọ àwọn. àtọmọ ọmọ mi. àtọmọ ọmọ àwọn. irú ẹ̀ tó dé yìí. ìyá ọlọ́run gbà yìí. ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wọn náà. ọlọ́run ti ní kó ṣe bẹ́ẹ̀ fún yín. ọlọ́run má ṣàṣe bẹ́ẹ̀ fún wọn. ọlọ́run ṣe bẹ́ẹ̀ fẹ́ yín náà. ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run. àsàlátù mẹ́wàá. wọ́n ní àsàlátù mẹ́wàá. Fátíà méjì. Àsàlátù mẹ́wàá. A tún wá sí àsàlátù mẹ́wàá mi lẹ́yìn rẹ̀. Wọ́lá bí bàbá tó fi lé wa lẹ́nu. Wọ́n ní wọ́lá bí bàbá tó fi lé àwọn bàbá wa àgbà nídìí àpẹ́ lẹ́nu. Bàbá lágbàjì nù. Bàbá wa àgbà lágbàjì ni. Mo sì rò pé bóun ti fẹ́ rìn bọ̀ náà. Wọ́n ní bẹ́ẹ̀ ti ṣe rìn bọ̀ náà. Ó dàbí èkó láwà nínú ìwọ náà. Ẹ̀yin náà máa wé láwà ní ẹja lérí yìí. Ó dàbí ohun pé Sùmùrátùl Mùmínì. Wọ́n ní Sùmùrátùl Mùmínì. Náà ni òun náà. Iná ilẹ̀ yìí náà. Ọlọ́run má yọ ń bẹ̀. Ọlọ́run má yọ yín ń bẹ̀. Ọlá bí Muhammadu ṣe tó lọ́dọ̀ Ọlọ́run. Àwọn wọn ní Fátíà méjì. Wọ́n ní àwọn ní àsàlátù mẹ́wàá. Fátíà méjì. Àsàlátù mẹ́wàá lẹ́yìn rẹ̀. Ládàá rẹ̀. Ọba wa mú bá Muhammad. Ìtẹ́ ẹni ẹ̀ṣà ni mí. Táà bá sí ẹ̀mọ̀ pé ní ẹ̀ṣà ni wá. Ẹ̀sì ní wú ọtí ọlọ́gí mi kẹ́kọ̀ọ́ pé ẹni ẹ̀ṣà ni mí. Ẹ̀dẹ̀ ní wò yẹn pé ẹni ẹ̀ṣà ni bàbá àgbà tátí. Èèyàn mélòó ló wọ bí mo ti wọ bí? Èèyàn mélòó ló wọ bí bàbá àgbà tátí ṣe wọ bí? Bábí sọ padà. Èèyàn mélòó ló wọ bí bàbá àgbà tátí ṣe wọ bí? Báwọn ẹni Ọlọ́run bí wọ́n ti máa ń wọ inú ìjọ lọ nìyẹn tí wọ́n á fojú dí wọn. Bí àwọn ẹni Ọlọ́run ṣe máa ń wọnú ìtọ́lọ nìyẹn tí wọ́n á dẹ̀ fojú di wọn. Wọ́n ní eléyìí tó abuwan ọ̀rẹ́kùnrin orí ni. Èyí tí lápọ̀rọ̀ orí yìí. Èyí tí fìdí wọ́ nìyí. Èyí tí fìdí wọ́ yìí. Táàdẹ̀ mọ̀ wípé ohun gẹ́gẹ́ lọ́lọ́ ń gbà. Táàdẹ̀ mọ̀ wípé ohun gẹ́gẹ́ lọ́lọ́ ń gbà. Bàbá wa àgbà imam. Bàbá wa àgbà imam. Wọ́n ní alihimama lé Sabina wìlá àṣà. Pé jogún ẹ̀. Pé jogún ẹ̀. Kò kí ń jogún ẹ̀. Kò kì í jogún ìmáàmù. Wọ́n dẹ̀ kí rí igi ẹ̀. Wọ́n dẹ̀ kí rí igi ẹ̀. Àbọ̀rọ̀ sí. Olúwalọ́mọ yẹn mọ́. Olúwa ló máa ń yẹ ìmáàmù. Ẹni tí afurasí. Ẹni tó lọ́wọ́ bọ̀ bá mú. Ẹni tó lọ́wọ́ bọ̀ bá mú. Èèyàn lè mú. Ẹni kankan ò lè mú. Àdúrà tí máa ṣe fún bàbá ìmáàmù. Àdúrà tí bàbá àgbà tàbí fẹ́ ṣe fún bàbá ìmáàmù. Àwọn alákọsílẹ̀. Àwọn alákọsílẹ̀. Wọ́n ní lẹ́sà ṣẹ́lítà àtàkùnà ìmáàmù fìlìmì rọ́ọ̀bì. Àádọ́kùnrin Bali fi fili la hairat. Olúwa bá wa kọ́ yín máa ṣe. Olúwa bá wa kọ́ yín máa ṣe. Ẹ ṣe ìmọ̀ àfọwọ́sí nígbà tó ń sọ pé mírọ́ọ̀bù. Nígbà tí wọ́n sọ pé mírọ́ọ̀bù. Ààyè kan tí ìmọ̀mọ́ ti dúró nínú mọ́ṣáláṣí tó fẹ́ ṣe útúbà. Ààyè kan tí ìmọ̀mù ti máa ń dúró nínú mọ́ṣáláṣí tó fẹ́ ṣe útúbà. Tó wá gẹ díẹ̀ báyìí. Tí ara gẹ díẹ̀ báyìí. Àfọwọ́sí. Oníjẹ mírọ́ọ̀bù. Oníjẹ mírọ́ọ̀bù. Ṣùgbọ́n èmi ń sọ fún yín lónìí. Bàbá àgbà tàbí tàbí sọ fún yín lónìí. Pé fífílì làìrà níbi gbogbo tí ń jẹ́ dáadáa lẹ́mọ̀jẹ́ mọ́. Fi tasamuhi Àfọwọ́sí. Ìmáàmù fi tasamuhi. Ìmáàmù filibiri. Ìmáàmù filimaba. Ìmáàmù fili basma. Ìmáàmù fi sọ́bùrì. Yàrá fi kọ́tọ́yọ̀ wáńjì nọ́ọ̀sì. Bẹ́ẹ̀ ni kò lọ́wọ́ mọ́sá máa ṣe fún mi. Ọba tó yẹ̀ yín. Kó dúró tì yín. Ọba tó yẹ̀ yín. Àlàáfíà tẹ̀ fi máa gbé. Kó bá a ṣe fún yín. Ọba tó yẹ̀ yín.
gbogbo ọ̀nà tí bùkátà ti máa wọlé wá báyàn. gbogbo ọ̀nà tí bùkátà ti máa wọlé wá báyàn. Olúwa Musa mọ̀ bá yín gbọ́. Olúwa Musa ìmọ̀ ọ̀gá wa táyín gbọ́. Mo kì í jogún ẹ̀. Wọ́n kì í jogún ẹ̀. Èmi gbà fún yín. Bàbá àgbàdá ti tàbí wọ́n náà wọ́n gbà fún yín. Bàbá mi ni. Bàbá wa ni yín. Ìmáàmù mi ni. Ìmáàmù wa ni yín. Aṣíwájú mi ni. Aṣíwájú wa ni yín. Gbogbo tẹ́fì wẹ̀yìn. Gbogbo tẹ́ẹ̀fì wẹ̀yìn. Tẹ́ẹ̀fì ní rí mi lẹ́yìn yín mọ́. Tẹ́ẹ̀fì ní rí wa lẹ́yìn yín mọ́. Ọlọ́run ní fi ṣàdánwò. Olúwa má fi ṣàdánwò. Ẹ wà á kó wa jẹ̀pẹ́. Ẹ wà á kó wa jẹ̀pẹ́. Àádọ́kùn mú lẹ́rù. Tí bàbá Adédùbú wá débẹ̀. Tí bàbá Adédùbú débẹ̀. Wọ́n ní tó. Ọlá ti ṣí kúrò pópó báyìí. Ọlá ti ṣí kúrò ní pópó báyìí. Ó ti ń ṣí lọ odò Ọ̀ṣun. Ó ti ń ṣí lọ sódò Ọ̀ṣun. Abọ́dọ̀ àsí. Àádọ́kùn mú lẹ́rù. Tìlú Ìlọrin ò rí bẹ́ẹ̀. Tìlú Ìlọrin ò rí bẹ́ẹ̀. Ọlá ò sí kúrò níbi kankan. Ọlá kò sí kúrò níbi kankan. Ọlá ń bẹ níbi tó wà. Ọlá ń bẹ níbi tó wà. Ọlá tún kún ọlá níbí yìí náà. Ọlá tún kún ọlá níbí yìí náà. Mo fi sọ wípé alẹ́ àmúdù lílá wo sórí orin yẹn. Orin yẹn. Orin yẹn ni májẹ̀mú o. Orin yẹn ni májẹ̀mú o. Mo ṣe pé Ismail wà bẹ́ẹ̀. Wọ́n ṣe pé Ismail wá bẹ́ẹ̀. Jẹ́ kí n forúkọ mi kí n dárúkọ mi sí. Àádọ́kùn mú Ìfẹ́ lẹ́rù. dárúkọ ẹnì kankan. Bàbá àgbàdá ìdàtọ̀ náà ò fẹ́ ẹnì kankan. Bàṣírù lọ. Bàṣírù lọ. Bàṣírù dé. Bàṣírù dé. Ọlọ́run àsí. Àádọ́kùn mú Ó lẹ́rù. yí ọlọ́ alẹ́ àmúdù lílá yìí. Alẹ́ àmúdù lílá yìí. Ọlọ́run tó mú Bàṣírù lọ. Sóhun ló mú Bàṣírù dé. Alẹ́ àmúdù lílá yìí. Ẹ bá mi wí. Alẹ́ àmúdù lílá yìí. Alẹ́ àmúdù lílá yìí. Ọlọ́run ló mú Bàṣírù lọ. Sóhun ló mú Bàṣírù dé. Alẹ́ àmúdù lílá. La hawla lana wala quwwata lana illa billah. Subhana rabbika. Ọlọ́run kó járí bàbá wa. Bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ kò yẹ kún bẹ́ẹ̀ ni ó má gùn kò yẹ kún. So ńgbà tábà yẹrí ìṣẹ́jú mẹ́rin nísìnyí mo gbọ́dọ̀ dúró. Bàbá wa ìmáàmù àgbà ẹlẹ́pẹ̀ẹ́ pé dáadáa ẹ̀ka tó pè é ẹ̀kan sí. Kò sí kíkí tí a lè kí tó tó yìí tọ́lọ́wọ́ bá ti lè kí. Ṣùgbọ́n a lè fira yín gbara wálẹ̀ nínú àwọn àjàgà kan tí ò bá yá àwọn èèyàn nípa wa. Ààyè ọ̀rọ̀ là á sì ti sọ. Ìdá ọ̀rọ̀ lẹ́ǹbì kan rí àbíkó jẹ́bi tí ó ti já ààyè ẹ̀. Bàbá wa ìmáàmù àgbà. Mo tẹ̀lé ọ̀rọ̀ tí bàbá wa tàbí sọ pé oyè ọlá kì í sípò nínú ìran wa nílọrin. Ibi ẹ bá ti rí tó tún dé sí ààyè rẹ̀ náà ni. Ọlọ́run tí ó tó pẹ́ ń bí dáadáa. Ọlá àwọn ọmọdé wájú ọlọ́run. Mo rántí orin kan ẹ̀yin bàbá wa lágbàdìlẹ̀ máa kọ́ wa ní ohun ọlọ́run ọba ṣe ló dára jù ẹni ọlá yẹ lọ́lá gbádé fún adé àṣeyọrí àwọn ìmáàmù. Kí ló kí bàbá? Àkànbí bá ṣe olólùwà gbé fún ohun ọlọ́run ọba bá ṣe ló dára jù ẹni ọlá yẹ lọ́lá gbádé fún adé àṣeyọrí àwọn ìmáàmù. Àkànbí bá ṣe olólùwà gbé fún Àkànbí bá ṣe olólùwà gbé fún Àkànbí bá ṣe olólùwà gbé fún ohun ọlọ́run bá ṣe ló dára jù ẹni ọlá yẹ lọ́lá gbádé fún adé àṣeyọrí àwọn ìmáàmù. Àkànbí bá ṣe olólùwà gbé fún. Bàbá wa láti Ìbàdàn, mo kí yín ẹ dákun bàbá wa yóò kò tọ́ nínú ìṣẹ́jú mẹ́rin mi tó ti kù ìṣẹ́jú káàbọ̀. Mo kí bàbá wa yóò kò tọ́ àwọn ni wọ́n gbà mí lálejò ń bàdàn sá. Bàbá wa ọlọ́rẹ̀ níjọ́ tí mo kú nílùú tí mo ti kú bọ́ sí Ìbàdàn oṣù 6 ni mo lò nílé ọlọ́rẹ̀ kí n tó dálé tèmi gbà. Wọ́n gbà mí lálejò. Ṣé mọ̀ pé ẹ̀yin lẹ́yìn lèmi ẹni tó wá bá nǹkan ẹni láàyè tó ti yẹ kó máa ráre tó wá bá ní tọ́jú ẹ̀
ọpẹ́ rẹ̀ àdáǹdá kan ọpẹ́ ni o ẹ bá ń kí wọn kí wọ́n ṣe tọ́ èyí tí mo fẹ́ fi yọra mi kó nú àjàgà Ìlọrin ni bí ojúde Ìlọrin náà sì ní nínú ìṣẹ́jú kan tó kù yẹn lọ́pọ̀lọpọ̀ àwa tí àjọjọ́ máa lọrin ìbẹnu wa tá a sọ padà dé yà ni wa ìbẹnu wa tá a sọ pé màkàzí yà ni wa ìbẹnu wa àgbàdo ọmọ ni ṣùgbọ́n nǹkan kan ò yé ọ̀pọ̀lọpọ̀ wa bí n bá sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ẹ dákun bọ̀ wá jẹ̀mọ́ ẹ dákun ẹ fún bàbá láàyè Emirate Shetima ọlọ́run ṣàdékùn fọkànbalẹ̀ ọlọ́run ṣàdékùn fọkànbalẹ̀. dá ọlá àná padà lóòótọ́ adúpẹ́ àmọ́ iṣẹ́ yẹn wúwo látàná báwọn bàbá wa tàná ti gbé wọ́n rú ọlọ́run ò sì ní ó wọ́ àwọn kan lè ṣáájú gíga tí wọ́n balẹ̀ gíga àwọn jẹ́ fún gbogbo ẹni tó bá fẹ́ lé gíga nulé náà àwọn kan lè pilẹ̀ oore nínú ilé kan lánàá tínú ilé yẹn ó wúwo táyé ó mọ̀ kan sáárá sínú ilé náà táwọn kan ó sì dé ní sẹ́ńtúrì kan tí wọ́n sì chéjì ó kọ ilé náà táyé ó padà máa wá kẹ́fì nǹkan míì sínú ilé náà. mo kí kàlẹ̀ àwọn àlùfáà mo wá kí bàbá wa ìmáàmù àgbà fún gbogbo Ìlọrin. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. mo bá yín dúpẹ́ ayal Kùránì kan nítòsí ń bí ó ní inna Allaha la yudi'u ajra al-muhsinin nàbí. Innal ladhina amanu wa amilu salihat. dáhùn mọ́jọ pẹ́. Inna la nudi'u ajra man ahsana amala. bàbá àmọ́mù òǹkálukú ń bá yín dúpẹ́ látàárọ̀ bí mo ti dé bí òǹkálukú ti sọ̀rọ̀ tó pọ̀ bàbá àmọ́mù Ọ̀fà ti sọ̀rọ̀ bàbá wa Sànúséwù ti sọ̀rọ̀ ó bá wọn àlùfáà tí wọ́n wúwo ti sọ̀rọ̀ ìrònú mi wá jòkó bí mo ti jòkó ń bẹ̀ òun ní kíní kan wá ń fẹ́ sí mi lérí òǹkálukú ti ń kí yín òun mo mọ̀ bá yín dúpẹ́ lóòótọ́ Alhamdulillah. mo yọ̀ sínú náà lóòótọ́ àmọ́ mẹ́sẹ̀jì mi fún gbogbo ọmọ ọ̀dọ́ àfáà àbí kí n sọ pé ọmọ tí ọlásẹ́kùnlé wọn àbọ́mọ táwọn tó bí wúwo má tọ̀ ọwọ́ má torí ipò fẹ́ lé gíga kan látara pé àwọn tó bí ọ náà ti ga tí wọn náà wá lò ń du gíga kan kó o torí gíga àwọn lọ ní tí ò yẹ kó o ní mọ́ra níjọ́ tí gíga àwọn bá fẹ́ tẹ̀ ọ́ lọ́wọ́ wàá padà sẹ́yìn. bí bàbá wa ìmáàmù ti wúwo tó lónìí ẹ bá ń pa ilé bẹ́ẹ̀ ni. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي. bí bàbá wa ìmáàmù ti wúwo tó lónìí bí wọ́n ti fún wọn ní ìmáàmù yìí tí gbogbo Ìlọrin submit lọ́wọ́ kan lẹ́ẹ̀kan náà tí gbogbo Ìlọrin sì fẹnu kò sí pé bẹ́ẹ̀ náà lórí tó bá já sí pé wọ́n ni wọ́n fún lọ́dọ̀ nínú ilé yín lóore kan tí ò tó ìmáàmù tí wọ́n gbà bẹ́ẹ̀ níbi ìdọ̀tí tí ń bẹ lásọ rẹ̀. n tó jẹ́ kí ìmáàmù yan bàbá wa ìmáàmù tòní mímọ̀ wọn fáìn bí àwọn tó bí wọn ni wọ́n jọ. إن الذين آمنوا إنا لا نضيع أجر من أحسن عملا. Ọlọ́run fi sọ̀rọ̀ fún bàbá wa Dàsúkí wípé Bọ́lá ti lọ lánàá ọlá ń padà bọ̀ mo wo kílípù yín nígbà tẹ́ wà pẹ̀lú bàbá wa Mufti ẹ wá ń sọ fún bàbá Mufti pé wọ́n ń sọ nù wáàsí wọn wípé bàbá wọn sọ fún wọn wípé Alfa Suleiman bó bá déèyàn tó wúwo tán mọ́jẹ́ ẹsẹ̀ dánú lé mi ẹ ń dá ọ̀rọ̀ náà padà fún wọn ẹ wá ń dúpẹ́ pé wọn ní jẹ́ kí ẹsẹ̀ dánú lé yín padà lónìí. gbogbo ẹni tó bá nírònú fọmọ ọlá tó bá ń lé gíga fi ẹ̀kọ́ lérú gíga ó ló fẹ́ lé
ọmọ ọlá tó jẹun náà ló gbọ́dọ̀ mú ọ lọ ní gbogbo ọmọ ntọ́lọ́wọ̀n ò tó fi já yín bọ́ ní pé pàpín mọ́ pín sára yín kì í ṣe máa ń mú ẹkàn sáàrọ̀ ọbẹ̀ kì í ṣe máa ń mú wọn kàn sáà dájọ́ lé lọ́wọ́ kì í ṣe máa ń mú báwo ni wọ́n ti ń ṣàlàyé máa ń mú. Sa'adatu limari bóyá yìí. fi dunya mu'allaqatu. Gbogbo tí wọ́n máa ń wánú lé ọlá gbogbo ọmọ tó bá fẹ́ gún èjìká àwọn tó bí tó bá rí iṣẹ́ àwọn tó bí pé iṣẹ́ tó wúwo ni ọ̀nà tó gbọ́dọ̀ gbà wá òun náà lọ́nà tó mọ́ ẹ wo bọ́lúwa ti dúró tì yín pẹ̀lú àwọn tó bí yín báwọn tó bí yín ti ṣe é lẹ́ẹ̀rẹ́ tí wọ́n dúró re tí wọ́n pẹ́ sára ọlọ́run wá ń dá a padà fún yín lónìí látara kí lọ́lọ́run fi dá a padà látara bẹ́ẹ̀ ti rí ẹ mọ́ kanga púpọ̀ farabalẹ̀ ọ̀dọ́ àfàpọ̀nù lẹ̀ yìí àmọ́ gbogbo yìí ti dológogoro ọ̀dọ́ àfàpọ̀nù lẹ̀ yìí lóòótọ́ ìwọ náà lọ́mọ àfáà ní ọ́ bó ti jọ́mọ wòlíì tóun náà bó ti jọ́mọ olóyè tóun náà bó ti jọ́mọ ẹni ńlá tóun náà kí ló tún bá débi ògbógó níwọ̀n tí wọ́n padà béèrè tẹ̀rẹ lọ́wọ́ àwọn èèyàn lọ́la tí wọ́n lọ́mọ tó ti ṣubú sọ́nà ọjà lánàá. Sa'adatu limari fi dunya mu'allaqatu. Wọ́n tó lè gbà yín pé kẹ́ máa jẹ́ àfáà fún gbogbo àfáà lọ́rin lónìí gbogbo obì ni wọ́n ti mọ́ kọ yín dé wọn bá ń bi tó dọ̀tí ni o. Fi dunya mu'allaqatu. Wọ́n wò yín lọ́nà Adéwọlé wọn bá yín bẹ̀. Fi dunya mu'allaqatu. Gbogbo àwọn kọ̀ọ̀kan náà jíyàwó wọn rí i pé wọn bá yín bẹ̀. Fi dunya mu'allaqatu. Gbogbo àwọn àyè ebú tí wọn náà mọ̀ tẹ́ ẹ máa ń ṣe òun náà gbogbo ọbẹ̀ ni wọ́n ti wá yín wá kódà wọ́n ti sọ̀fọ́fọ́ yín kí. Àmọ́ kò sókọ yín bẹ̀ wọ́n fi rò ó pé àfikẹ́ dìbẹ́ ti dì í. Bíbí wákìtì gàlà kẹ́ni àbìní abàdà. Dédé iṣẹ́ àwọn tàná tẹ mú lọ́wọ́ òun làyè ibi tọ́ sí yín o. Ọlọ́run wá gbàdúrà àwọn tàná lára yín nítorí pé ẹ dúró ti ṣẹ́ wọn. Èyí tó kù tèmi náà kàn fi kún lẹ́nu àwọn àṣẹ àwọn àgbàlagbà. Bẹ́ẹ̀ ti jẹ́ yìí, Ọlọ́run mọ́sà jẹ pẹ́ńbẹ̀ kan kése. Ọlọ́run 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 jẹ pẹ́ńbẹ̀ kan kése.